Ta ni Akanbi Sangodele? Onírúurú àríyànjiyàn ló ń lọ káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìbáṣepọ̀ tó wà láàrin Pa Oladejo Sangodele, ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin òkú rẹ̀ nílùú Iragbiji níjọba ìbílẹ̀ Boripe nípínlẹ̀ Ọ̀ṣun àti ààrẹ Bola Tinubu. Alákòóso fún àjọ tó ń rí sí ìrìnkèrindò ọkọ̀ lórí omi àti ní pápákọ̀ òfurufú orílẹ̀-èdè yìí, Ọlálékan Badmus, ló fi àwọn àwòrán tí wọ́n yà níbi ayẹyẹ ìsìnkú náà sí orí Facebook rẹ̀. Badmus kọ sí abẹ́ àwọn àwòrán náà pé òun darapọ̀ mọ́ mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórí omi Gboyega Oyetola níbi ìsìn alẹ́ onígbàgbọ́ tí wọ́n ṣe fún Pa Akanbi Oladejo àti màmá Moradeke Adesola Sangodele nílùú Iragbiji ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ síwájú pé Pa Oladejo Sangodele dúró gẹ́gẹ́ bí bàbá fún aṣíwájú ọ̀hún, àmọ́ ṣá látìgbà tó ti fi ọ̀rọ̀ náà sórí Facebook rẹ̀ ní àwọn ọmọ Nàìjíríà ti ń béèrè pé ìbáṣepọ̀ wo ló wà láàrin Sangodele, ààrẹ Bola Tinubu àti Alhaji Gboyega Oyetola. Gẹ́gẹ́ bí OSUN Defender ṣe gbọ́, ẹ̀gbọ́n ni Pa Sangodele jẹ́ sí ààrẹ Bola Tinubu. A gbọ́ pé ààrẹ Tinubu ni àbígbẹ̀yìn nínú ìdílé ọ̀hún, nígbà tí ìyá tó bí Gboyega Oyetola jẹ́ àkọ́bí nílé Sangodele. Ọ̀kan lára àwọn tó bá OSUN Defender sọ̀rọ̀ pé Lamidi Sangodele gan ni ojúlówó orúkọ tí ààrẹ Tinubu ń jẹ́. Agboolé ọlọ́yà nílùú Iragbiji ni wọ́n sì ti bí i. Ẹni náà tí kò fẹ́ ká dárúkọ òun sọ pé kì í ṣe ìyálọ́jà ìlú Èkó Alhaja Abibatu Mọ́gàjí ló bí ààrẹ Bọ́lá Tinubu. Gẹ́gẹ́ bó ṣe wí, Lamidi Sangodele ni orúkọ tí Tinubu ń jẹ́. Àbúrò ló sì jẹ́ sí Pa Oladejo Sangodele, ẹni tí wọ́n sìnkú rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí. Ilé ọlọ́yà nílùú Iragbiji ni wọ́n ti wá, mo mọ̀ wọ́n dáadáa. Ọmọ ẹ̀gbọ́n Tinubu ni Isiaq Adegboyega, ìyá rẹ̀ ni àkọ́bí nígbà tí Tinubu jẹ́ àbíkẹ́yìn. Mo mọ ìyá tó bí Gboyega dáadáa, òun àti Tinubu sì jọra púpọ̀. Ṣé ni ìyá tó bí Tinubu mú lọ sílùú Èkó láti lọ ṣiṣẹ́ nílé Alhaja Abibat Mọ́gàjí, nígbà tí ìyá yìí sì rí súrà ara Lamidi ló sọ di ọmọ.